Ọba Selenu yìí ni ẹni pé ní Dubai ọba ní pàṣẹ mbẹ ìdọ̀tún la mẹ́wàá láti gbàgbọ́ ti dá ayé wọn ọba ní pàṣẹ mbẹ ní pàṣẹ fún olóṣèlú mbẹ Saudi Arabia ọba ní pàṣẹ ní London ọba ní pàṣẹ kódà ọba abìnrin tún ni àṣẹ tó bá pa ẹni olóṣèlú kankan gbọdọ̀ yìí kò dàbí àwọn síwá yìí àwọn eléyìí ọmọ sọ fún yín pé àwọn olówó jù lọ sọ pé àti fàyè gbà wọn àwọn bàbá fàyè gbà wọn ìkọjá ìyẹn pọ̀ wọ́n mọ̀ sọ pé àwọn yọ àwọn bàbá lóye ọba tó bá sọ̀rọ̀ wọ́n yọ lóye lẹ́yìn tí ọ̀jẹ̀ kórìí bẹ́ẹ̀ àwọn ọ̀dẹ̀rẹ̀ wọ́n ń ronú ara wọn ní òrùtọ́ lọ́hùn. tó bá dọ́dọ̀ àwọn ọba Haúsá wọn mọ̀ sí lákàtẹ́lẹ̀ wọ́n mọ̀ bẹ̀rẹ̀ tó bá dọ́dọ̀ àwọn bàbá tiwa wọ́n nẹwọ́ sí wọn. ẹ wo pé kórú pálapàla báyìí wọ́n làwọn lọ́wọ́lọ́wọ́ tó bá síwájú àwọn ọba Haúsá wọn ò bí yàrá ìyá wọn ni. Buhari tí ń pẹ̀rẹ̀ láàrẹ wa ó wá sí ìlú Ọ̀yọ́ state ọlọ kí sẹ́ríkì sásá ọ̀dọ́dọ̀ Olúbàdàn ọdẹ gbàbẹ̀ wọ flight ọlọ wọn ọdẹ bí sẹ́ríkì sásá ọba Haúsá lẹ́yìn president wa ń lọ ọ̀dọ̀ rẹ̀ ọlọ ń kí ó fi ọba tiwa Olúbàdàn Ìbàdàn máa dé lọ́dọ̀ nǹkan tó rọ̀ gbogbo nǹkan wọ̀nyí la fẹ́ kọ̀ èdè wọn ọ̀pákọ̀ ìwà wọ ọ̀pákọ̀ àṣà wọ ọ̀pákọ̀ àdúgbò lọ́wọ́ Ọlọ́run àdúgbò lọ́wọ́ gómìnà Akérédolú òun ló kọ́kọ́ sọ̀rọ̀ sókè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ṣùgbọ́n náà gbogbo ṣe ọba ti gba débi kan ó ti gba dé stage kan débi pé ibi tá à ń lọ òun lọ gbogbo tá à ń ṣe lẹ́nu gómìnà wà wíyà wàhálà Ọlọ́run gómìnà Akérédolú ọmọ sí tá à ń ṣe ní ọ wà lẹ́yìn wa òun náà dẹ̀ sọ pé ó ti tó gẹ́ nígbà táwọn bàbá wa pè é nígbà pọ́npọ́n kan àwọn bàbá wa ìdíbàjọ ọ̀pọ̀ pè é ṣègbè pẹ́sílẹ̀ tí ń jẹ wá ìṣọ́tẹ́ Ọlọ́run bí àṣẹ ń jà àwọn ọmọ ìlú yìí gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá pátápátá wọ́n ń bẹ lẹ́yìn wa gbogbo àwọn ọba wa tẹ̀ ń wò yìí wọ́n ń bẹ lẹ́yìn wa dídì tí mo sọ pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin tẹ̀sí agitation ẹ mọ̀ bu àwọn bàbá wa mọ́ àwọn tá a bá ti rí fi wọ́n ṣàforíjì fún wa àwọn ọmọ kan ń bẹ lábẹ́ wa tẹ́lẹ̀ àròkún wọn dáadáa wa ni ṣùgbọ́n ojú wa ti là á ti rí pé wọ́n ń bẹ lábẹ́ wa gbogbo bá ṣe ń lọ sáà ń bọ̀ àdúrà wọn ní gbà lórí wa Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn. ẹ̀wọ̀n rí bàbá wa tó jókòó yìí àwọn òbí gbàgbé lòdì sí nǹkan tá à ń ṣe. President ewu jókòó ọba àwọn ọba Haúsá yóò dà tó wa bọ́bá ifá àwọn ọjọ́ kún ti mọ àwọn kàrà ọmọ túlẹ̀ pa àwọn olórí àṣẹ kábíyèsí o. àwọn náà mọ̀ máa fẹsẹ̀ nù ìtọ́jú olórí burúkú dé tó fún dé èyí àṣìlábẹ́ Fúlàní mọ́ ohun tá a fẹ́ ni Yorùbá nation ohun tá a fẹ́ ni Yorùbá nation ẹ̀yin bàbá wa ẹ sọ wípé bílẹ̀ yóò rẹ̀ bílẹ̀ yóò wọ̀ mọ́ àwọn olèlú wa kíkálukọ́ gbàlú ẹ̀ lọ ewúrẹ́ ọ̀sọ́kùn ọ̀sọ́ kábíyèsí bàbá ewúrẹ́ ọ̀sọ́kùn ọ̀sọ́mọ̀ ìyá àgùntàn àgùntàn ní ìyá òwò òwúrúurú àwa la ní gold àwa la ní mábù àwa la ní epo àwa la ní tíńkà Fúlàní ní pawó bẹ̀ sọ yẹ kórí bẹ́ẹ̀ gbogbo agbára tí ń bẹ níbi tó ń pè Nàìjíríà Fúlàní ní kọ̀ǹtró ẹ̀ Yorùbá kankan ò sí ń bẹ̀ lágbára kankan wọ́n máa ń jẹ́ òkú àwọn bàbá wa lágbára láti sọ kankan wọ́n jẹ́ gbogbo pọ́pátì wa kọ́ba lè mọ rí ọjà tí wọ́n tà lọ́dọ̀ wa olóṣèlú àdìdásọ àdìlókò àdìlókò kankan nídìí ìdájọ́ wípé ó tó gán àṣemọ́ ó bìlíìfù wípé àwọn ní àwọn ọmọ wọn lè bá wa jà àwọn ọmọ wọn ò tó bẹ́ẹ̀ torí pé Yorùbá abùbílẹ̀ ìjà ni wọn agbára ṣe ń bẹ bí ìdájọ́ àwọn ọ̀dọ́ náà yóò ara wa jẹ́ lábẹ́ àwọn bàbá wa àwọn bàbá tó pa agbára wọn fún wa ṣùgbọ́n nísìnyí àwọn bàbá wa ti tú wa lẹ̀ nígbà tí ó máa fi di September a rí pé àṣẹ ọ̀padà sínú àwọn bàbá wa. Kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí sọ̀rọ̀. Ẹ ṣe kábíyèsí o. Palace la wà, palace. Kábíyèsí sọ̀rọ̀ kó má sáriwo. Ẹ̀gbọ́n èmi gbé kínní náà la ń stop mi.
Àwọn tó wájú ẹ̀ yẹ bẹ̀rẹ̀ náà, ẹ̀sìn wájú bá bẹ̀rẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká jà o. Ká lè mọ̀ pé gbogbo nǹkan tí èèyàn bá ti fi sùúrù sí, ó máa yọrí sí rere ní lágbára Ọlọ́run ó ṣàṣeyọrí. Bí a ṣe wà níbà, èmi ni olóyè gíga Àkúrẹ́. Àwọn bàbá tó jókòó, àwọn ni senior Aishi Anthony Balọ́wọ̀, Àró Àkúrẹ́, àwọn Prince Kábíyèsí. Ó yẹ kí ẹ bá Kábíyèsí lórúkọ ọ̀kan wà ní ìlọ́wọ́ ó lè sọ pé láti sí ìgbìyìn ìyá láti gbé sí dáadáa wípé ọlọ́run ti fi wọ́n àdúró tì í ẹ̀ ní fọwọ́ fọ ẹ̀ gbogbo tẹ́ bá ṣe lóko a máa tún fún yín gbogbo àwọn tó bẹ̀ ń tẹ̀lé yín lẹ́yìn náà ọlọ́run elégbọ̀n rẹ̀ á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ yín o alálẹ̀ gbogbo ìjọ á dúró tì yín o ayọ̀ gbogbo ìgbé oníṣẹ́kù o ẹ ṣe wà dúpẹ́ lọ́wọ́ yín o láti máa fẹ́ bá yé sọ. Ọmọlúkà, níjẹ́ wọ́n gbà yọ̀. Ṣé ní junction yẹn? Ṣé mọ́tò ẹ̀ ti wà bẹ̀? Àwọn àbẹ̀lẹ̀ tó bá ti wà bẹ́ẹ̀ ló máa lò. Wọ́n rẹ̀ ti sọ̀rọ̀ fún ọdún ọdún. Kábíyèsí! Ìjàmbá jayé nìkan náà mọ̀. Nǹkan máa sinmi lápá àwọn ọmọ sọ bẹ́ẹ̀. Jayé nìkan náà rà báyìí. Ó tún sinmi lé mi wò. Bámi ní jáwé lè kan náà. Kò sí kan tó fi ń ṣèyàn.